ìyàwó pásítọ̀ mà ní àǹtí Ṣeun fúnra lára rẹ̀ ló ṣe sí mi online tá a sì jọ bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa nígbà tá a bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa ó jẹ́ kó yé mi wípé ilé ọkọ lòun wà àti pé ìránṣẹ́ Ọlọ́run ni ọkọ òun. Ẹ farabalẹ̀ mo ní story tó jẹ mọ́ story yìí àmọ́ eléyìí tí mo fẹ́ sọ voice note ni màá play. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wo kókó arúgbó tẹ́ ẹ̀ ń sọ pé àǹtí Ṣeun kókó arúgbó dà kínní kan ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo kókó arúgbó tàbí lórí Facebook ó pé sórí YouTube ó pé sórí Facebook ẹ mọ̀ dá wa dúró lórí TikTok yìí a ti fẹ́ bọ́ sórí nǹkan míì ṣe mọ̀ pé béèyàn bá pẹ́ lórí míkímí èsì kéèsì a mọ̀ báàyàn bẹ́ẹ̀ kéèsì mọ̀ bá wà bá wa ń bẹ̀ olójẹ́ sọ wípé kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ bá wa lọ sórí YouTube kẹ́ ẹ lọ wò ó eléyìí náà ní sọ story torí story pọ̀ tí mo sì fẹ́ sọ bọ́lá ń lé bẹ́ẹ̀ tá a máa bẹ̀rẹ̀ lọ́la amẹ́lẹ́ ẹ tẹ́sí bẹ̀rẹ̀ tí kẹ́ ẹ gbọ́ voice note yìí. Ẹ káàsán Moses Olúwaṣeun Àkànjí ọgbẹnután reality show àpéjọ mẹ́ta ẹkú iṣẹ́ o ẹkú iṣẹ́ ọpọlọ ẹkú iṣẹ́ ìlanilọ́yẹ̀ ẹkú iṣẹ́ ìṣètì Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín o Ọlọ́run yóò máa sọ agbára di ọ̀tun. Mo ní experience nípa èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí tí mo fẹ́ share pẹ̀lú yín because gbogbo bí ẹ ṣe máa ń sọ yẹn experience tí ó mú ọgbọ́n dání ni. Mo pàdé lady kan ní years back kò tí ì ju bí ọdún méjì lọ. Lady yẹn wà ní ọkọ lóòótọ́ ìyàwó pásítọ̀ dẹ̀ ni ìyàwó pásítọ̀ ni àmọ́ mo jẹ́ ẹnìkan tó jẹ́ bí olóṣèlú lady yẹn náà fara sí òṣèlú. Lady yẹn ti bímọ dáadáa sílẹ̀ bímọ dáadáa sílẹ̀ ọkọ tó ti bímọ tó mẹ́rin àmọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ wa lady yẹn nígbà tí mi àti ẹ sọ̀rọ̀ di pé kàn jẹ́ kó máa yé mi pé ìyàwó kò ń jẹun púpọ̀ pé òun ò tiẹ̀ mọ̀ bóyá àdùn wà nù ìbálòpọ̀. Mi àti ẹ wá jọ sọ̀rọ̀ mo ní pé tó fi máa sọ bẹ́ẹ̀ náà ò rò bẹ́ẹ̀ lédè kan kí n má fa ọ̀rọ̀ gùn ní kúkúrú èdè èmi àti ẹ a ní láti jọ máa jáde. Mo fẹ́ sọ fún yín pé ní ọjọ́ àkọ́kọ́ tí a kọ́ ọjọ́ jáde lédè yẹn ó tira ó nítorí ìyàwó pásítọ̀ lòun pé ọkọ òun sì hàn dùn ìjọ kan tí ó tóbi tí mo fi orúkọ bò ní àṣírí. Nígbà tí èmi àti lédè yẹn tí a jọ ní fún ariwo tó ń jáde lẹ́nu ẹ̀ ní wípé lọ́kàn òun rò bí ọ̀dà lóòótọ́ but òun ò ṣe àṣìṣe pé òun ṣe wípé ó dà pé eegun òun sì ń tó láti inú ọpọlọ òun dé gègéṣẹ́ òun wípé ṣé ọkùnrin náà ní mú ọyàn báyìí wípé ọyàn tó yẹ kó òun ó gbèsè ọkọ òun lẹ́nu tí ó fi ọwọ́ agada tí ó fi gbá ọyàn òun dànù tí ó gbàdà tóun ò ní mọ̀ ń parẹ́ ni. Ó wá ti wọlé dènyàn látò díẹ̀ sẹ́ni pé ó sún mi sí ọjọ́ kẹta pé ọjọ́ kẹta gbọ́dọ̀ máa ríra pé tí ó bá sówó lọ́wọ́ mi pé má wọlé òun máa sanwó pẹ̀lú wọn dẹ̀ máa sanwó fàájì ó dẹ̀ bẹ̀rẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ but ẹ mọ̀ pé nǹkan yẹn along the line ó ti wọ̀ lára mi jẹ́ kó máa yé pé má jẹ́ kó wẹ̀ lára báyìí at least òun kan lé to the extent pé tó bá wà nù lé àmì ìsọ pé tó ń bá múra lọ́wọ́ tó ń bá wẹ̀ tán á kọ́ fídíò kọ́ á gbé fóònù sílẹ̀ pé mo gbọ́dọ̀ máa rí òun bára gbogbo nǹkan tó ń bá fẹ́ wọ kó máa fi hàn mí á fẹ́ inú díẹ̀ sí mi pé ṣé ó net kó ń bá lè lọ tún fọ gbogbo eré yẹn ti wọ̀ lára to the extent tó jẹ́ pé ẹ máa ó kẹ́ òfúra o bọ̀ tèmi wò pé ó ti ń pọ̀ jù tó jẹ́ pé àdúrà wa tó the extent pé ó ní oyún gbà yẹn kó tó lọ sọ pé kò tí ì tàṣekò but to cut the story short ìyàwó tèmi náà lérò gbẹ́sìn o tó ló ti ń wọ́ọ̀rì mi jù lóru báyìí á fẹ́ wo ibi tí mo sùn ṣe á pé fídíò kọ̀ ẹ̀dẹ̀ máa obìnrin wọn pressurize èèyàn ọ̀nà ìsàn dàbí controversy láàrin wọn sí iye tí wọ́n tún parí ẹ̀ á tún parí ara wa torí táìmù yẹn mo ní nǹkan tí mo bá lè bá ní kí n wáyé ọkọ òun tó ń bá wà ló báyìí. Sorry ibi tí máa gbé lórí TikTok lélẹ̀ yòókù wà lórí YouTube mi kó lọ wò ń bẹ̀ ó wà lórí Facebook mi kó lọ wò ń bẹ̀ Ògbónìtàn TV tàbí Ògbónìtàn show lórí Facebook lórí YouTube Ògbónìtàn TV àbí Ògbónìtàn reality show so bọ́ lórí Facebook Ògbónìtàn TV ni ẹ̀yin ti YouTube ó yẹ máa gbádùn ìlú àtẹ̀yìn ti Facebook. Kò ní wọ pàǹtì á ní kí n sáré fún oúnjẹ lórí àga ilé ọpẹ ló wà yìí náà èmi náà ò lè gbà á ní kò sí nǹkan kan.
but mi force trap yẹn but anyway ó ní time kan báyìí tí mo ní little accident adókun wa bá mi lọ hospital atúnmí sọ fún ojú kò lè mi lórí bed adó mi lórí bed fúnra rẹ̀ anikin finger ṣe gbogbo rẹ̀ kìnìún yẹn gbàdúrà to the extent jẹ́ pé nígbà tí ọ̀rọ̀ yẹn wá tó lẹ́lẹ́kejì lónà wá conclude mind ó dẹ̀ conclude mind mo ní mo gbọ́dọ̀ ṣàkóso orí inú olùtà wa kiri ẹjọ́ Mr. Olúwaṣeun Mrs. Olúwaṣeun ní kúkúrú èdè mo ní ìdìrànlọ́wọ́ lọ́dọ̀ yín èmi gangan fúnra mi mo ní ìdí arúgbó láti bí wáyà bí 50 sí 55 ó mẹ́jọ 55 lọ tó jẹ́ pé mi gangan fúnra mi lè máa dùn mo fẹ́ kẹ́ ẹ̀sìn ìrànlọ́wọ́ ẹ̀fún mi tó wà òkè tó lè tọ́jú ọkùnrin èmi ló kì í sọ̀lẹ̀ o bọ̀ tó lè tọ́jú ọkùnrin tó máa fálù oko tó ń wá ìtumọ̀ akẹ́ni oko tẹ́lẹ̀ ìtumọ̀ oko mo ní ìdí sísá ṣe ẹjọ́ mo ní ìdí ìrànlọ́wọ́ lọ́dọ̀ yìí so mo ń tájú tó mo rí pé ẹ̀ tètè receive message mi so ló jẹ́ kí n sọ pé kí n drop voice note ẹ gbọ́ torí mo free jẹ́ mo ṣe wáyé ẹjọ́ kó má ju 55 lọ tó dé wà òkè even kò jẹ́ coded ẹjọ́ mo fẹ́ kẹ́ ṣe ìrànlọ́wọ́ lọ́wọ́ yẹn fún mi torí mo mọ̀ pé máa ní lọ́wọ́ so nǹkan tí mo ní kí n bá yín sọ nìyẹn pẹ̀lú experience tí mo sọ fún yín lédi yẹn kì í bó tán lọ́wọ́ ẹ̀ o even anytime tí lédi yẹn bá fẹ́ wẹ̀ báyìí á kọ́ mi á gbé fóònù sílẹ̀ báyìí pé kí n máa gbogbo àmúṣe ìdàmì sára a lot of video tó sẹ́ndì sí mi bọ̀ ẹ mọ̀ kò gbà mí láì láti fún yín ní àwọn bíi fídíò kọ̀ọ̀kan pé mo sì náwọn kọ̀ọ̀kan lọ́wọ́ so ẹjọ́ mo fẹ́ kí ẹ assist mi ẹ ṣe gan. wọ́n tó bá jẹ́ bíi 60 years old no 55 ló náà fẹ́ ọmọ 40 years ni wọ́n tó ní ìyẹn tí ó mọ kàn mí sí ọ́ìlì kàn ọ́ìlì sí bọ́ọ̀lì sí ẹ̀ tó ti dógùn bí a kẹ́ sọ fún wa kábàáyín sọ fún Mr. àbíkí lẹ́yìn fi ẹ̀yin tí ẹ wà lórí Facebook nǹkan tẹ́ máa ń ṣe máa ń dùn mí ẹ kì í ṣí ẹ̀ ẹ̀yin bíi 500 máa wo fídíò ẹ̀ ní ṣí ẹ̀ kò sí kò tó ń tèkì yín láti máa ṣí ẹ̀ sáwọn èèyàn yín tó mi ni máa post lórí Facebook mọ́ mi kò gbogbo lórí Facebook ẹ máa ṣí ẹ̀ àtẹ̀gbọ́n àwọn ti YouTube ń tu àwọn ò kì í ṣí ẹ̀ ó dẹ̀ ti mọ́ wọn lára but Facebook yẹn máa ṣí ẹ̀